Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ilé alukoso ọlọ́fà ẹgbẹ̀je alubẹ̀mbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alupẹ̀rìndínlọ́wọ́ ọ̀gbọ́múlẹ̀ ọmọdé alẹ́kẹ̀ẹ́ ọba bí ẹlẹ́gbẹ̀rẹ̀ àpótí mọ́yìnlẹ́wọ́ ní ẹ̀yìn gbẹ̀dẹ̀dílé ládẹ̀ẹ́ni dodo bí ọdún ọgọ́n mẹ́rin tó dòrò ti yọ ọ̀gbọ́múlẹ̀ ọmọdé alẹ́kẹ̀ẹ́ ọ̀gbọ́ kájàkárọ̀ yọ àbí ẹ̀dẹ̀sù pàrọ̀nù tí wọ́n lọ bá ọ̀dẹ̀rẹ̀ kẹ́ni mo ní mo fẹ́ dáwọ́ níwàlẹ̀ oyún wọ́n ní mọ́tàkọ́ níwàlẹ̀ oyún èmi sáré tètè mo lọ rẹ̀ dákọ́ níwàlẹ̀ oyún mo fẹ́ ẹ̀rọ dákọ́ tán ẹ̀kọ́ mórí ọkọ̀ mọ́kò jẹ mo kẹ́tà mo lọ rẹ̀ fọláàfin Ọ̀yọ́ Abíọ́dún ọ̀tọ́gbà tẹ́lẹ̀ Ajagunna ọ̀tọ́ fẹjọ́ mi jẹ̀bi ni ìgbà tó lè lẹ́jọ́ jẹ wẹ̀wẹ̀ mi lọ́kọ̀ níwàlẹ̀ oyún mo wá fẹ́ kọ́ bò ìwú èkú lórí ọkọ̀ kò lè mọ́kò jẹ ọ̀rẹ́ òhò mo kẹ́jọ́ mo lọ rẹ̀ fọláàfin Ọ̀yọ́ Abíọ́dún fẹjọ́ mi jẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ ìmọ̀ pé ẹni bá ṣe wúrò wí nìkú lọ́mọ ṣe pé fún mọ́ ìyàfọ́ oníwọ́lúwà rẹ̀ ẹ̀yin lọ́mọ bí wọ́n ti àṣọ yóò ṣẹ́rù onírúurú ìkọ̀kọ̀ bí ẹ̀rọ ìkù bí ẹ̀gbọ́n ìbámu bẹ́ẹ̀ lọ́rọ̀ mẹ́lò kí ìjọba ọ̀pọ̀ ọmọdé alẹ́ kan ẹ̀yin lọ́mọ àpárọ̀ mẹ́ta ló lẹ bàbá tó ń bọ̀ lọ́wọ́ ọ̀sán ṣe kábàkábà ọ̀sán ṣe kábàkábà ọ̀gá ìkọ̀ ṣẹṣẹ ìkọ̀ ṣẹṣẹ ìkọ̀ ṣẹṣẹ kẹ́kí gbọ́ wà lórí ilẹ̀ ẹ̀ dákẹ́ sí ẹ̀ tó ṣe kábàkábà ìkọ̀ ọkọ̀ dúdú ìkọ̀ ọkọ̀ mú lọ ẹ̀ tí ṣe kábàkábà ìkọ̀ ẹ̀mú ní ìkọ̀ ẹ̀mú lọ ọ̀rọ̀ Gani Adams rẹ̀ ààrẹ tẹ̀fẹ́ ààrẹ tẹ̀ ó gbífá nígbà rẹ̀ bá fọ̀rọ̀ náà ló bá wọ́n lè mú ní kí ló ṣe lónìí ẹ̀dí ogun jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ òǹdó bẹ́ẹ̀ lẹ́yìn oníjẹ́jẹ́ wọn ọ̀jọ̀jẹ́ lámú pẹ̀lú bọ́bàdọ́là ọmọ rí jẹ́jẹ́ ogun ṣẹ́ńtúndé ọdún kan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ fẹ́ gbọ̀ngbọ̀ bẹ̀ lónìí mọ̀líbà lọ́dọ̀ bàbá tẹ̀yìn ẹjírí ìwé ìjọ kan mi tí mo rọjò dé ìyàwó ládé ẹjírí ìgbà àìmọ̀gbọ́ ara ni mo sọ ìmọ̀gbọ́ ọmọ mi rẹ̀ ẹjí wẹ́rẹ́ tó jẹ́ kí n bá wọn jà sábẹ́ tuntun wẹ́rẹ́ ò jẹ́ kí n bá wọn jà àti rẹ̀ ẹjí tí ó tètè dá kò jẹ́ bá wọn ogun dalẹ̀ ọmọ alágbẹ̀dẹ ọmọ àwòrán dúró lọ àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà ẹtí rẹ̀ àárẹ̀ ọ̀rọ̀ bá mi wí ìdí ẹ̀jà nímọ̀ kí ìyìn Ìbàdàn lé olúyọ̀ ọlẹ́ ọmọ àjọ òrosùn àmọ́ àgbàṣàṣà ogun mọ́ṣáṣẹ́ ìtúndé ọmọ àgbẹ̀yẹ̀ yà fún yà òkè gbúrúdù kọ́tẹ́ ẹ̀tí bọ̀ sábẹ́ ẹ̀gbùdùn bàbá yìí ti bológun ọlọ́gbọ̀n oníkẹrẹ ọ̀sẹ̀ mẹ́rin ọkọjà níjọba dídé eré ìjọba ránṣẹ́ bológun níjọba dídé ọ̀jàjàgbà ránṣẹ́ sọ̀nsàbàrí Ìbàdàn lọ́jọ́ inú Àjàyí inú Ìpínlẹ̀ inú àkúmọ́lá ọlọ́gbọ̀n kẹrin lójú ogun ọwọ́ Sókótó kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà àbálọ́gùn lọ́rẹ́ ti tó gbogbo ọ̀sẹ̀rẹ̀ nígbà lọ́ọ́ màdé bí ìbá lọ́ọ́ màdé bí wọ́n bá lọ́ọ́ màdé bí ìbá lọ́ọ́ màdé ọdínkọ́dé kọ́dé 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 làwọn tàkó tó fi ń gbàdọ̀ ààrẹ Ìbàdàn olùyọ̀dé ọ̀rọ̀sù mọ́ kí yẹn ọkọ̀ tó yà kẹ́rì lè nígbà lọ́rùn àrìkìkì wọ́n máa fẹ́ yá ìṣẹ̀lẹ̀ yẹn mọ́ lọ́ máa sáré ọ̀dẹ́.
Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.